ǹjẹ́ inú Babangida yóò dùn sí ohun tí Tinubu ṣe yìí ṣá? Nínú àwọn márùndínlọ́gọ́sàn-án tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ dáríjì tí wọ́n ní kí wọ́n yọ àwọn kan lẹ́wọ̀n tí wọ́n sì yọ okùn ikú kúrò lọ́rùn àwọn kan, ọkùnrin kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní Mamman Falsa, ọ̀rẹ́ Ibrahim Babangida olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ni. Ìjọba ẹ̀ náà ló sì pa ọkùnrin náà lọ́jọ́ 5 oṣù kẹta ọdún 1986 tó ní ó fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ òun. Yàtọ̀ sí pé òun pa á bẹ́ẹ̀, wọ́n gbọ́n yọ kúrò nínú iṣẹ́ ológun, èyí tó túmọ̀ sí pé kò ní ẹ̀tọ́ kankan tàbí àjẹmọ́nú kan láti ibi iṣẹ́ tó fi ọdún 23 ṣe náà. Ìyẹn sì ni pé wọ́n sọ gbogbo ẹbí ẹ̀ sí gbunduku, wọ́n fi wọ́n sílẹ̀ fún yàjẹ. Ìyàwó ẹ̀, ìyẹn ìyàwó Falsa, Sufiya, sì ròyìn lẹ́yìn ikú ọkọ ẹ̀ pé ìyà gidi ló di àwọn nítorí àwọn kò rí owó kankan láti ibì kan. Gbogbo àwọn tí wọn ìbá ran àwọn lọ́wọ́ ni wọ́n ń sá fáwọn nítorí Babangida. Ó sì dàbí pé ọkùnrin sọ́jà olórí Nàìjíríà nígbà náà mọ̀ọ́mọ̀ fẹ́ pa ìdílé Falsa run ni. Ìyẹn ló ṣe fìyà tó le tó bẹ́ẹ̀ di àwọn lẹ́yìn ikú ọkọ òun. Níbi tí ọ̀rọ̀ náà ká obìnrin náà lára dé, ó rojọ́ ẹ̀ fóṣó, ó rò ó fàjẹ́, ó ní kí wọ́n bá òun ju Babangida sẹ́wọ̀n lẹ́yìn tó gbéjọba sílẹ̀. Ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2006, obìnrin náà kọ̀wé sí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ìgbà náà pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbé ìgbìmọ̀ kan dìde tí yóò wádìí Babangida dáadáa tí yóò sì bá òun náà jù ú sẹ́wọ̀n nítorí aburú tó ṣe sọ́kọ òun. Ó ní Babangida ló mú ọkọ òun, ó ló fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ òun, ṣùgbọ́n lẹ́yìn ìwádìí oríṣiríṣi tó ṣe, wọn kò rí kinní kan tàbí ibì kan báyìí tí ọkọ òun fi jẹ̀bi. Kódà wọn ò rí kinní kan ká mọ́ ọ lọ́wọ́. Síbẹ̀ àwọn Babangida kọ̀yìn ẹ̀ ságbàá, wọ́n sì yìnbọn pa. Àmọ́ ohun tó ń dùn ìyàwó ẹ̀ náà nígbà náà le jù bẹ́ẹ̀ lọ. Ohun tó ń dùn ni pé ọkọ ẹ̀ Falsa yìí àti Babangida ọ̀rẹ́ àti kékeré ni wọ́n jọ máa ń rìn ni. Wọ́n sì jọ lọ sí gbogbo iléèwé wọn kí wọ́n tó wọ sọ́jà àti lẹ́yìn tí wọ́n wọ sọ́jà tán ni. Ọjọ́ kan náà ni wọ́n sì jọ wọ sọ́jà, ìyẹn ní ọjọ́ 10 oṣù kejìlá ọdún 1962. Obìnrin yìí fẹnu ara ẹ̀ sọ pé lọ́jọ́ ìgbéyàwó òun, Babangida ni ọ̀rẹ́ ọkọ ìyàwó best man. Ọkọ òun náà sì ni ọ̀rẹ́ ọkọ lọ́jọ́ ìgbéyàwó tirẹ̀ náà. Ó ní bí Babangida bá wá sílé àwọn, yóò bọ́ aṣọ ẹ̀ sílẹ̀, yóò wọ tọkọ òun ni níbi tí ọ̀rẹ́ wọn dé nìyẹn. Àti pé nígbàkigbà tí Babangida kò bá ní sí nílé, tí iṣẹ́ bá gbé e lọ síbì kankan, ilé àwọn ni yóò kó àwọn ẹbí ẹ̀ sí. Torí ọmọ ìpínlẹ̀ Niger kan náà làwọn méjèèjì, wọ́n sì jọ ń gbé níbì kan náà láti kékeré ni. Ó ní ọ̀rẹ́ tímọ́ bẹ́ẹ̀ yẹn ni Babangida àti ọkọ òun. Àfi nígbà tó di ọjọ́ 23 oṣù kejìlá ọdún 1985, lọ́jọ́ tí àìsùn ọdún kérésì kù ọ̀la, tí àwọn sọ́jà ya bo ilé àwọn. Obìnrin náà ní àwọn múra láti lọ fún ọlúdé ọdún ni, nítorí Kàlàbá làwọn ti máa ń lọ ṣe ọdún kérésì àti ọdún ńlá. Ìtúnu ààwẹ̀ làwọn máa ń ṣe ní Mínà, tí àwọn sì máa ń ṣe iléyá ní Kaduna. Ó ní ọkọ òun Falsa pẹ́ díẹ̀ kó tó wọlé láti ibi iṣẹ́ lọ́jọ́ náà. Bó sì ti dé ló ń sọ fóun pé àwọn pẹ́ díẹ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí táwọn ń ṣe ni. Ó ní òun wo tẹlifíṣàn ní yàrá òun láàrin òru nígbà tí ọkọ òun sáré wá bá òun ní bí aago 12 tó ní Babangida ránṣẹ́ sóun pé kí òun wá o. Nìyẹn bá ní kò lè lọ nítorí ilẹ̀ ti ṣú. Ohun tí Sufiya kò mọ̀ ni pé àwọn sọ́jà ti kún gbogbo ìta. Kódà wọ́n gbé mọ́tò àwọn jagunjagun ńlá wá. Àwọn sọ́jà tí wọ́n sì wà níbẹ̀ fẹ́rẹ̀ tó àwọn tí wọ́n ń lọ sójú ogun gan. Lọ́jọ́ náà ni wọ́n wá Falsa lọ. Ohun tí ìyàwó ẹ̀ kò mọ̀ ni pé láti ọjọ́ 17 oṣù kejìlá yẹn ni wọ́n ti ń ṣa àwọn sọ́jà àti àwọn ọmọ ogun òfurufú pẹ̀lú àwọn ọmọ ogun ojú omi lóríṣiríṣi. Wọ́n ní wọ́n fẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Babangida. Nígbà tí wọ́n sì ṣà wọ́n débì kan ni wọ́n ní ọ̀kan nínú àwọn tí wọ́n mú, Musa Bitiyong, sọ pé Falsa ló fóun lówó tí wọ́n bá nínú àkáǹtì òun. Bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n mú, wọ́n fìyà jẹ gbogbo wọn títí. Ohun tí Falsa ń tẹnu mọ́ ni pé owó tí òun fún Bitiyong, ó wá bá òun pé òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oko kan ni, òun kò sì lówó tó tí òun lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà, pé kí òun jọ̀wọ́ kí òun yá òun lówó, òun yóò dá a padà.
owó tí fásità ní òun fún Bítíyọ̀ǹgì yìí nìyẹn. owó yìí làwọn Babangida sì fi so okùn mọ́ fásità lọ́rùn tí wọ́n ní òun gan ló náwó kú, òun ló náwó láti fìbọn gbàjọba. nígbẹ̀yìn wọ́n gbé ìgbìmọ̀ ológun tí yóò wádìí tí yóò sì ṣèdájọ́ wọn dìde. ọ̀gágun Charles Ndíòmù ni wọ́n fi ṣe alága ìgbìmọ̀ náà. ọjọ́ 27 oṣù kínní ọdún 1986 ni wọ́n sì bẹ̀rẹ̀ ìjókòó wọn. ìjókòó náà kò pẹ́ rárá torí níbẹ̀rẹ̀ oṣù kẹta ni wọ́n ti dá wọn lẹ́bi. gbogbo àwọn alágbára ayé ló ń bẹ Babangida. àwọn Wọlé Ṣóyínká sì ń múra láti lọ rí i ní Dọ̀dán Barrack nítorí òǹkọ̀wé àti aláròfò òyìnbó ní fásà. gbogbo wọn ló mọ̀ ọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ lọ rí Babangida pé kó má mà pa kó jọ̀wọ́ nítorí Ọlọ́run. ṣùgbọ́n Babangida ò dúró dè yẹn, bí wọ́n ti dájọ́ ikú fún wọn náà ló ti ní kí wọ́n lọ pa wọ́n níjọ́ kejì. nígbà tí àwọn tí wọ́n fẹ́ lọ bẹ Babangida yìí ó sì gbọ́, wọ́n ní wọ́n ti pa wọ́n lóru kílẹ̀ tó mọ́. ọ̀rọ̀ náà sì ya gbogbo ayé lẹ́nu. kí ló dé? kí ló ṣẹlẹ̀ tí Babangida sáré pa ọkùnrin náà bẹ́ẹ̀? kò tilẹ̀ dúró kí àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ náà dáadáa kó tó ní kí wọ́n lọ pa wọ́n. ọ̀rọ̀ náà kò sì yé ẹnikẹ́ni. àwọn tí wọ́n mọ ìdí ọ̀rọ̀ gan ni wọ́n sọ pé ìlara àti owú ti wà fún Babangida lórí ọ̀rọ̀ fásità yìí, pé bó tiẹ̀ jẹ́ pé wọ́n jọ ti bìkan náà wá tí wọ́n sì ní ìdàgbàsókè nínú iṣẹ́ ológun bákan náà. fásità ní òkìkí ó sì gbajúmọ̀, ó tún rí ṣe gan-an ju Babangida lọ. wọ́n ní eléyìí pẹ̀lú àwọn ohun tó jẹ́ kí Babangida máa jowó ẹ̀, àti pẹ̀lú fásità kì í sábà bá wọn dá sí ọ̀rọ̀ ìfìbọn gbàjọba, kò fẹ́ bẹ́ẹ̀. wọ́n sì ń sọ pé inú ẹ̀ kò dùn pé àwọn Babangida fìbọn gbàjọba lọ́wọ́ Buhari, nítorí lásìkò tí wọ́n ń ṣe ìdìtẹ̀gbàjọba náà fásità wà ní Mẹ́kà pẹ̀lú ọ̀gágun Túndé Ìdí Àgbọn. Mẹ́kà náà ni wọ́n sì wà tí wọ́n fi gbọ́ pé Babangida ti gbàjọba. òun àti Ìdí Àgbọn ni wọ́n sì jọ padà wá sílé kí wọ́n tó mú Ìdí Àgbọn lọ tì mọ́lé. nítorí bẹ́ẹ̀ wọ́n ní kinní náà kò dùn mọ́ fásità nínú pé bó sì tilẹ̀ jẹ́ pé Babangida fi ṣe mínísítà nílùú Àbújá, ó mọ̀ọ́mọ̀ fi oyè náà tì í síwájú ni, kì í ṣe ìfẹ́ ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Babangida fúnra ẹ̀ sọ̀rọ̀ náà jáde lẹ́nu nínú oṣù kẹjọ lọ́dún 2001 nígbà tó pé ọmọ 60 ọdún. ó ní ìjà àgbà ti wà láàrin òun àti fásità ọjọ́ ti pẹ́. ó ní gbogbo ohun tí òun bá ṣe ni fásità máa ń fẹ́ ṣe. bí fásità náà bá sì ṣe kinní kan òun náà máa ń fẹ́ ṣe ṣáá ni. ó ní ọ̀gá àwọn kan Yakubu Danjuma ló kọ́ rí kinní náà láàrin àwọn tó sì sọ pé kí ló ṣe àwọn tí àwọn ń lé ara àwọn bẹ́ẹ̀ yẹn. ó ní bí òun bá ṣe kinní kan àfi kí fásità náà ṣe. ìtumọ̀ èyí ni pé Babangida gbàgbọ́ pé bí òun ti di olórí Nàìjíríà nígbà náà yẹn, fásità náà kò ní sinmi tí kò bá di olórí ìjọba Nàìjíríà, àti pé kò sí ọ̀nà míì tó lè fi di olórí bí kì í bá ṣe pé ó yìnbọn pa òun. ó ní nígbà tí òun gbọ́ pé fásità ló ń náwó àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba, òun ò tètè gbà wọ́n gbọ́. àmọ́ nígbà tí wọ́n lọ sílé ẹ̀ láti mú tí wọ́n ló fẹ́ bá ojú wíńdò sá jáde, òun béèrè pé kí ló dé tó fẹ́ sá lọ tí kò bá jẹ́ pé ó wà nínú wọn lóòótọ́. ó ní lóòótọ́ lòun pàṣẹ pé kí wọ́n mú un, àmọ́ nígbà tí wọ́n fẹ́ pa á tí òun wo fídíò ẹ̀ tí òun rí i tó ń bọ́ aago ọwọ́ ẹ̀ tó ní kí wọ́n fún ìyàwó òun, ojú òun ò gbà láti wo fídíò náà mọ́. lọ́rọ̀ kan bẹ́ẹ̀ ni ìjọba Babangida pa fásà, wọ́n ló fẹ́ fìbọn gbàjọba, wọn kò sì ṣàánú ẹ̀ tàbí ti ìdílé ẹ̀ títí tí wọ́n fi gbé ìjọba náà sílẹ̀. Babangida ní ọlọ̀tẹ̀ àti onílara ni. àmọ́ fásità náà ni Bọ́lá Tinubu dáríjì yìí o. èyí tó túmọ̀ sí pé gbogbo ohun tó ti bọ́ lọ́wọ́ ẹ̀, gbogbo àjẹmọ́nú àti àwọn ohun tó yẹ kó máa gbà bí ọ̀gá sọ́jà tó ti dé Major General, gbogbo ẹ̀ ni wọn yóò kó fún ìyàwó àtàwọn ẹbí ẹ̀ báyìí. bó sì tilẹ̀ jẹ́ pé Babangida fúnra ẹ̀ wà láyé tí àrùn àgbà ti dá a jókòó báyìí, ǹjẹ́ inú ẹ̀ yóò dùn sí èyí tí Tinubu ṣe yìí ṣá? ọ̀tẹ̀ àgbàdo kì í tán nínú ọmọ ẹyẹ. èèyàn ò sì lè sọ bóyá ìbínú ọjọ́ náà ṣì wà nínú Babangida. ó sì ṣeé ṣe kó má láìkí ohun tí Tinubu ṣe fọ́rẹ̀ẹ́ òun tíjọba òun yìnbọn pa. àmọ́ Tinubu ti ṣe o. bí inú ìyàwó àti àwọn ọmọ mama fásità yóò ṣe máa dùn tí wọn yóò máa jó tí wọn yóò máa yọ̀, kò jọ pé ó lè rí bẹ́ẹ̀ fún Babangida o. àmọ́ bí ọ̀rọ̀ ayé ti rí náà nìyẹn o. ọmọ ẹ̀dá ni máa rò pé òun gbọ́n tán, bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run yóò ṣe kò fi hàn ẹnikẹ́ni. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ fásà
àti ti Babangida wò lórí èyí tí Tinubu ṣe yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí.